Bàbá àgbà ló wò mí dàgbà. Bẹ́ẹ̀ bàbá àgbà ni mo gbọ́njú mọ̀ bí bàbá tó bí mi lọ́mọ. Ó fẹ́ràn mi púpọ̀ jù. Bákan náà ni kì í fẹ́ kí n kúrò lẹ́gbẹ̀ẹ́ òun nígbà kọ̀ọ̀kan torí pé èmi ló rí, èmi ló mọ̀ gẹ́gẹ́ bí ọmọ fún. Àkẹ́rà ohun àkẹ́bàjẹ́ ni bàbá àgbà mọ́ kẹ́mi o. Bàbá àgbà n ò lè fọ̀rọ̀ wọn ṣeré. Gẹ́gẹ́ bí àwọn náà ti lè fi ọ̀rọ̀ mi ṣeré ńgbà kọ̀ọ̀kan. Lọ́jọ́ kan ni mo jí bàbá àgbà lórí ibùsùn tá a jọ sùn sí. Mo sì bi bàbá àgbà léèrè wípé kí ló dé tí wọn kò kí ń fẹ́ kí n kúrò lákàtà wọn. Ẹ̀gbọ́n tí bàbá àgbà sọ fún mi. Bàbá. Ọkọ mi. Máa mi káàárọ̀. Ṣọ́ọ̀ṣì dáadáa. Àdúpẹ́. Ọ̀rẹ́ dáhùn. Àmín bàbá mi. Ayọ̀ ní fẹ́ bá fọ́lú. Àṣẹ bàbá mi. Àṣẹ bàbá mi. Ọ̀pẹ fún mi. Àṣẹ bàbá mi. Ìlọ́lẹ̀ sùn. Bàbá mi, ọ̀rọ̀ tó ń gbé mi ní tí mo fẹ́ sọ fún yín ni bá a ti jọ sùn mo wá rò lọ títí pé bàbá àgbà ìfẹ́ kí n kúrò lákàtà yín kí ló dé? Àwọn ọ̀rẹ́ mi ti ṣiṣẹ́ lọ òkè ọya ajé mi náà kúrò lákàtà yẹn jí ń ṣiṣẹ́ lọ bàbá àgbà. Ọmọ mi. Bàbá àgbà. Ọ̀rọ̀ ìyá ló béèrè náà mi. Kò ṣàgbàgbà lágbà bí ọmọdé tó gbàgbà pé kí má lè ṣe ṣáájú òun lọ. Bẹ́ẹ̀ ni bàbá àgbà. Kò sì gbàgbọ́ sí ẹni tó gbàgbà pé kí ẹlẹ́yàwó náà kan yìí. Ọmọ mi ò lè dámọ̀ ọ̀rọ̀ ìyá ló béèrè náà mi. Ọ̀rọ̀ ìyá ló béèrè náà mi. Bàbá àgbà fìtàn balẹ̀ fún mi pẹ̀lú omijé lójú. Ṣùgbọ́n àwọn àgbàgbà wọn sọ pé bọ́mọdé bá tó lọ́kọ ìlọ́kọ ni, bẹ́ẹ̀ bọ́mọdé bá tó ládàá dandan ni kó ládàá. Mo rò pé mo ti tójú bọ́ àkókò tó yẹ kí n jáde. Ṣùgbọ́n ìgbà tí bàbá àgbà fi ìtàn balẹ̀ fún mi nípa bí bàbá mi ṣe rìn, ara mi balẹ̀ bẹ́ẹ̀ ara mi sì wálẹ̀ pẹ̀sẹ̀. Ẹ̀gbọ́n tí bàbá àgbà wí fún mi o. Bàbá àgbà ní pé àgbẹ̀ ni bàbá tó bí mi lọ́mọ, ìyún Àrẹ̀mú ni bàbá tó bí mi lọ́mọ. Wọ́n pé bàbá mi gbin obì, bàbá mi gbin kòkó, bẹ́ẹ̀ ó sì ní oko ọ̀pẹ tó pọ̀ jaburata. Bàbá mi Àrẹ̀mú jẹ́ ọmọ ẹlẹ́yọ̀, ọmọ àrẹ̀tù òbí. Àrẹ̀mú bàbá mi finú wénú ni. Báyìí ni ọmọ aráyé ṣe fún ní ìwọ̀ jẹ. Wọ́n bínú kan wọ́n dà kan sómi, wọ́n bínú yọ̀ wọ́n dayọ̀ sí ìpẹ́. Bàbá àgbà jẹ́ kó yé mi wípé ọ̀rẹ́ ló ṣe ikú pa bàbá tó bí mi lọ́mọ látàrí pé bàbá mi finú wénú. Wọ́n ní bàbá mi ò mọ̀ pé èèrà kan kò fẹ́ pòpòrò dínú. Wọ́n jẹ́ kó yé mi wípé ọwọ́ bàbá tó bí mi lọ́mọ, bàbá mi Àrẹ̀mú, ọwọ́ rẹ̀ jí sówó púpọ̀ jù. Báyìí ni bàbá mi Àrẹ̀mú ló kó àwọn ọ̀rẹ́ rẹ̀ jọ. Ó sọ ìdí ọlá rẹ̀ fún wọn, ibi tó ti ń rówó àti ọ̀nà tó ń gbègbà. Látàrí bí inú bàbá mi ṣe rí, bàbá mi Àrẹ̀mú onínúure. Ẹni a pé kó wá jẹun tó múni lọ́wọ́ dání. Ẹni a pé kó wá kíni lẹ́yìn tó fi ẹ̀gún sọ́wọ́. Ẹni àbá fi ọ̀rọ̀ lọ àṣé aláròká ènìyàn báyìí ni wọ́n. Ìdí owó kòkó, owó ọ̀pẹ àti owó obì ni bàbá mi Àrẹ̀mú ti ń rówó. Báyìí ni àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ní ni wọ́n gba ọ̀nà ẹ̀bùrú, wọ́n sì fi ọ̀nà ẹ̀bùrú gba òkú lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ, yún bàbá mi Àrẹ̀mú. Gẹ́gẹ́ bí bàbá àgbà ṣe pàǹtàn fún mi pé àwọn ọ̀rẹ́ bàbá mi wọ́n dẹ arábìnrin kan sí bàbá tó bí mi lọ́mọ láti tàn bàbá mi pé òun fẹ́ ra oko kòkó tó pọ̀, òun fẹ́ ra oko obì. Èyí ni bàbá mi gbọ́ pé ẹni náà ń gbé owó ńlá bọ̀. Báyìí ni bàbá mi ló mú ọjọ́ tí wọ́n jọ pàdé lóko láì mọ̀ pé àwọn adigunjalè àti àwọn agbénipa lásánlàsàn láti ọwọ́ àwọn ọ̀rẹ́ ni àwọn eléyìí tí ń bọ̀
láti wá ṣekú pa bàbá tó bí mi lọ́mọ. Báyìí ni bàbá àgbà ṣe gbà mí lámọ̀ràn wípé wo ọmọ mi, ọmọ mi ló jẹ́, agídí ò dá nǹkan kan o, agídí kò dá nǹkan kan, sùúrù pẹ̀lú ìwà pẹ̀lẹ́ ńlá fi ń lólé ayé. Má finú wénú ojú tó lé kó má bàa jẹ́wọ́. Bákan náà ìgbẹ́kẹ̀lé ènìyàn tó ń wòye àsán ló jẹ́. Àwọn tí wọ́n rò pé ọ̀rẹ́ rẹ ni wọ́n tẹ́ni kẹjọ wá rìnrìn àjò, gbogbo àwọn tó ń wò ó abánidá má bàní débẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn o. Ṣọ́ra fún ọ̀rẹ́. Bàbá àgbà gbà mí nímọ̀ràn pé àwọn ò ní kí n má lọ o, ṣùgbọ́n kí n má yí kí n yé lọ agídí. Bákan náà kí n jẹ́ onísùúrù, kí n sì fojú mi lẹ̀ dáadáa, kí n mọrú ọ̀rẹ́ tí màá bá rìn. Bí n bá ní 20 ọ̀rọ̀ lọ́kàn mi, kí n wí kan ta, kí n kó 21 tó kù, 21 tó kù báyìí kí n kó sínú mi, kí n má wí fẹ́ èèyàn kankan torí pé ẹnu ọmọ aráyé ború, ẹnu ọmọ aráyé lẹ́bọ. Kò sálábàárò bẹ́ẹ̀ ni kò sọ̀rẹ́. Bàbá àgbà, wọn ò ní gbàgbé yín. Ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ wà fún mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Èyí ni ọ̀rọ̀ bàbá àgbà sí mi kó tó di pé mo fẹ́ báṣẹ́ ajé lọ. Ẹ máa bá mi bọ̀.